Yoruba. This January 2022, on the demise of His Imperial Majesty, the late Olubadan of Badaland, Kábíyèsí Ọba Saliu Adetunji Ajimobi. May his soul rest in peace. It is with great gratitude to the Almighty God that I welcome you all here today in order to appraise ourselves of the latest development in the city of Ibadan. One as a bona fide indigene of Badaland, there is a natural need for me to join you in commiserating with the family of the late of the Sultan home call of our cabinet, the Imperial Majesty of our Saliu Adetunji Ajimobi, the late Olubadan of Badaland. Two, by way of duty, as the Prime Minister of the Olubadan Council, with all the people of Badaland and Oyo State in general, of the obligations to inform and update you on all the latest developments at our palace. It is no longer news that our much referred Kábíyèsí Ọba Saliu Adetunji Ajimobi, the Olubadan of Badaland, has joined his ancestors. It is my prayer that the Almighty God, to whom all mortals shall return, will accept his home form, forgive his sins, and grant him our Ghana. Amen. Amen. May his soul, gentle soul, continue to rest in perfect peace. The good things he has done in respect of his dedication and commitment to the promotion and sustenance of peace and development in Badaland and Oyo State in general shall remain indelible in the hearts of us. He was peace-loving and an outstanding custodian of culture and tradition, who held on strictly to the principles of excellent leadership. He will forever be remembered for his consistency and tenacity of purpose in whatever he believed would advance the cause of Badaland. He has come, served, and had gone like everyone before him, and so will everybody at his own time. I pray the Almighty Allah to continue to protect the family he left behind. I also wish to commiserate with the chief mourner, the executive governor of Oyo State, His Excellency Engineer Ajimobi, and the members of his cabinet, who had been privileged to interact and intimately relate with the late Kábíyèsí to sustain the peace and development of your state. There is no doubting the fact that Your Excellency would sorely miss the late Oba, if only for his fatherly counsel of matters of administrative importance to the state. My heartfelt condolence message also extends to the entire royal dignitaries of the Olubadan Council, as well as the members of the Central Council of Badaland CCI, on the sudden demise of the late Kábíyèsí, and I pray that the Almighty Allah grants you all the fortitude to bear the loss. Finally, I wish to commiserate with the peace-loving people of Badaland on the sudden transition to eternity of the late monarch, and I enjoin you all to remain peaceful in all your conduct in order to sustain our equal, historical peaceful coexistence for
land is globally known. I therefore enjoin you all to discard all unfounded rumors and insinuations capable of disturbing the peace of Atlanta, irrespective of the quarter from which such fake news emanate. In line with the traditional practice of Atlanta, when occasion like this arises, the Yoruba Council has been up and doing, liaising with the Oyo State government to ensure that every necessary step to sustain the peace of the city is strictly followed. I thank you all for the expressions of affection and genuine love you have shown to the family of the Yoruba. The new year will bring onto your doorstep the peace and prosperity you all deserve. Once again, on behalf of myself, the Ajimobi family, and the entire members of the highly revered members of the Yoruba Council, I pray for the peaceful repose of the soul of the late Kabir. Mo kí yín kú ara fẹ́ra kú ẹ̀sùn kú àṣẹyìndé o. Mo kí yín kú ara fẹ́ra kú once again ẹ̀sùn kú àṣẹyìndé o. Ọjọ́ àjùmọ̀ sá. I thank you for giving us kábíyèsí ọba wa ọ̀fẹ́ lọ́wọ́ ìfarabàlà ẹgbẹ́ abẹ́ ẹ̀gbọ́ I hope we can join to read the paper. The question is, there is a controversy around the fact that is it appropriate? The question remains that is it appropriate that one who already has a fitted crown should assume the position of the ruler of the land? I would like you to address that issue.
Afọlábí. Afọlábí. Ọjọ́ ìfẹ́ tó. Ọjọ́ ìfẹ́. Kábíyèsí oníròyìn ìbéèrè ìjọ òfin wà sọ pé ẹjọ́ jẹ lẹ́tà kò jẹ ìpínlẹ̀ àgbẹ̀ jẹ́ nílọ tó wà bóyá tó wà tó kọ́ ń tàn ní tí ọ̀bà wá sí Ajimobi tó ṣe ìdàgbàsókè olóyè kò ká ń bà pẹ̀lú títàn Ìbàdàn olóyè náà jẹ́ ohun ìgbéra máa tó kù sí ọba àmọ́ jẹ́ náà lọ́mọ jẹ́ àwọn tí ó jọba mẹ́jọ ìjọba mẹ́jọ láti hóòtù ní ọ̀sán tẹ́ bá mọ ìtàn láti náà dáhùn ṣùgbọ́n nígbà ló wà nígbà tó ti kó ìwà máa ń lọ ìtàn kan láti kópa lọ fún ẹ̀rí àbẹ́ ẹ̀kọ́ ọ̀là tó bá wọn bẹ́ẹ̀ wọ́n á tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìjọba ayẹ kó wọn fà jẹ pẹ́rẹ́ ìlú kàfọ́ abàlẹ̀ kò sóhun tó yẹ kó wọn gbọdọ̀ jẹ́ wọ́n ti tó bàtà jẹ́ ẹ ń bá sọ pé bẹ́ẹ̀ kọ́ ọ́n ló pa àwọn alógún bàtà nígbò mí wa àtẹ̀lẹ́sẹ̀ tó ń bàtà bẹ́ẹ̀ kábíyèsí wọ́n ti fún wa bẹ́ẹ̀ kí ló wá dé báà lè dàdé adé báà wà ní ìlú bàtà náà lórí àmàjẹ ìlà wa lórí àmàjẹ ìlú ọba ní ìbọn bàtà àwọn ọlọ́pàá tó tó ń bìrì bìrì ní. Láàbùkún Ìbàdàn tó kẹsẹ̀ orí àsanwó àsanwó fún orí ẹ̀ka wáyé àwọn ọ̀nà mẹ́tọ̀ọ̀tù púpọ̀ ìgbà yóò tó tó Ìbàdàn títò Ìbàdàn dájú ìròyìn ní wàhálà òkú ọ̀kan ìyá fúláyé bọ̀ fúlá àmọ́ ẹjọ́ kan ó dájú owó ìdájọ́ ìlọ́nà adébáadé ẹ̀yìn ẹ̀mọ́ kẹ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá tó ń lọ lọ ẹ̀mọ́ kọ́lé tó Ìbàdàn ni wọ́n dàbí Ìbàdàn tí ọba àbòmí mi bẹ́ẹ̀ ní abẹ́ ẹ̀sẹ̀ ọba àbòmí lọ wáwọ àwọn olóyè bẹ́ẹ̀ ní kó láti lọ́ọ́ fi yà tí a bá lóde wọ́n máa fi àwọn akólé ṣe lóde nílùú òkèlè wọ́n máa fún ọlága ọ̀wọ́ bàbá bá mi bàbá mi tó dà bẹ́ẹ̀ ẹ̀rọ tó dà bẹ́ẹ̀ abẹ́kọ́ bàtà mi Ajimobi tó tó ń bá bẹ̀rẹ̀ Ọláìdé Oyèwọlé from BBC News. Fáwọn tó ń béèrè pé ibo la wà yìí, Màpó la wà yìí níbi tí àwọn lọ́balọ́ba ti ń ṣe ìpàdé lórí ẹni tí ó kàn láti di ọba míì ní ìlú Ìbàdàn. Ní orí òkè Màpó la wà yìí níbi tí àwọn Olúbàdàn Council ti péjọ tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ẹni tí ó kàn láti di Olúbàdàn. Ṣùgbọ́n àwọn atọ́jà fọbajẹ láti orí ẹ̀kẹ́ ni òfin ló sọ bẹ́ẹ̀ orí ẹ̀kẹ́ sókè láàájá fọbajẹ. A máa ń kárí àwọn èèyàn mọ́tíkéṣàn lẹ̀, a máa ń kárí àwọn ìlú àlọ́ torí pé ká bá ti sún sílẹ̀ tán. Ẹni tó wà lẹ́ka tó sọ̀tà lè wà, òun náà máa ká sọ̀tà máa ká lè wà. Ó ti ń kú. Ẹgbẹ́ tó tẹ̀lé òun náà láti orí ẹ̀kẹ́ ní àwọn aláìbẹ̀rẹ̀ àwọn méjì láti wọ ìlú ìlú ìlú. Mo náà sáyẹn ẹni náà sáyẹn pẹ̀lú ọ̀lẹ́lá ẹni ẹni tó tẹ̀sí tó ti lẹ́nu nínú ọba bẹ̀rẹ̀. Lọ́wọ́ tó ń gbé sí Kábíyèsí o, orúkọ mi ni Akínlábí Afọlábí, mo fẹ́ fún iṣẹ́ aláìsí. Question mi nìgbà, agbẹjọ́rò kan ti sọ nípa kan sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa ọ̀rọ̀ lọ́mọdé. Wọ́n jẹ́ fi àwọn ẹ̀sùn kan tí mo fẹ́ kábíyèsí wọ́n bá wa tọmọdé sí àwọn tó wà nígbà pẹ̀lú ní òun dá ogun àwọn ọ̀rọ̀ lójú wa. Okay, there are some accusations that goes like 3 main accusations of visitors. Wọ́n ní pé ẹjọ́ lọ́bàdé àwọn lọ́ba pé ó ṣùgbọ́n ní ẹjọ́ pé tó bá yẹ ṣùgbọ́n ní ẹjọ́ kò sí bá ti fẹ́ tó kò yẹ wọn láti fi jẹ́ dé orí òyìn náà. Wọ́n tún wá ní pé
ó ní àwọn nínú àṣà ilẹ̀ Yorùbá pé wọ́n ní àwọn kan gba sí pé wọ́n rí ọba fún pé kò sí ẹ̀tọ́ fún wọn láti di ọba. Ẹ bá mi yìnbọn náà wọ̀ ní ọ̀gá. Lábọ́ lórí bèrè bèrè. Ọ̀pọ̀lọpọ̀ tó wà ní ẹjọ́. Àbí ìjọba. Ẹjọ́ òní ni wọ́n ti pẹ̀lú àwọn afọbajẹ o. The law is there. We are the kingmakers. We nominate the most superior. There is no law without exception. Exception máa wà pé àlèyé tó bá wà lórí ẹ̀gbẹ́ rẹ̀. Provided wọ́n ti fọ́ tó dáa. Àwọn onígbàgbọ́ ni yóò dáa. A sì ti yàn án. So ìpínlẹ̀ ẹjẹ́ náà máa wò ká dúró. Báwa sọ pé judgment náà wà bẹ́ẹ̀. Attempt láti withhold instruction ni láti make sure láti arrest judgment kájọ́ government instruction ni àti ìmọ̀ àti ìṣòwò kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ó pẹ́tọ̀ fún ẹ̀mí. Àti ìgbòho àti parí ẹjọ́ láti 3 months ago. Ìdájọ́ ló yẹ kó dá ẹjọ́ ìrẹsì ìráyè ni dókítà bá fẹ́ dáńsì ó lè tó orí àjọ. Kámẹ́sì rẹ̀ adé ẹ̀kẹ́ ìjọba 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 ẹ̀ ti wá ní kí adájọ́ mọ́tò tẹ̀lé rẹ̀ o tó ṣe é ṣe bẹ́ẹ̀. Ṣé àlejò kan máa ń kọ̀ àwọn adájọ́ ló kù ìpínlẹ̀ kẹta tó kúrò lórí náà náà. Mo kí kábíyèsí àti ẹjẹ́ kí abẹ́kọ̀yé yìí dáadáa ẹjọ́ tó wà kọ́ọ̀tù ní pé ìdí ìbá ṣe pẹ̀lú àwọn ọlọ́pàá o ẹjẹ́ tó àkókò àná mẹ́rin bẹ́ẹ̀ lọ nígbà pé ọba lẹ́kọ̀ọ́ lógún tó ti àdáni wa ẹ̀sọ́ yìí pé a ní kí wọ́n dá nígbà tí kí wọ́n dá ó pè pọ̀ tó dánú ó sì dání kọ́kọ́ bàtì ó ní kí wọ́n wá sí lọ ọjọ́ rò ó lè kàgbà ní òkú àná ọlọ́dájọ́ yẹn láìpẹ́ wá sí àwọn wá sí lọ kọ́ọ̀tù àwọn aláwọ̀ àjọ kọ̀ lẹ́yìn ìbálẹ́jọ́ sì jọ àwọn àní kò lè fọ́tò akáwọ̀ àrẹ́ ìgbẹ́sẹ̀ ìdí adájọ́ bàbá kò sí ìgbàjáde pẹ̀lú àtọ̀ ọba tó wà ń bẹ̀ tó ń sọ́yà àwùjọ wa ọba tó wà ń bẹ̀ sí ara wa ní àjọba àbájọba kò sí ìgbàjáde ló fèsì pọ̀ àwọn òkèjọ́. Mo kí kábíyèsí àti ẹ̀yin àgbàgbé Ìbàdàn àjọyọ̀bá. Orúkọ mi ni Ọláwálé Àjàó. Mo ṣojú fún ìròyìn Aláròyé. Gbogbo wa la mọ̀ pé tí ọ̀rọ̀ bá ti wà ní ilé ẹjọ́, ó máa ń sábà jẹ́ kí ìgbésẹ̀ tí èèyàn bá fẹ́ gbé lórí ìgbà kan máa ń sábà jẹ́ kó falẹ̀. Láti bá lè rí pé ètò ìkọba tuntun jẹ nílẹ̀ Ìbàdàn ó yá tán. Ǹjẹ́ ẹ ní ìpinnu láti gbé ìgbésẹ̀ láti rí pé yálà ọ̀rọ̀ ìdájọ́ yẹn yá ni àbí pé kẹ̀kẹ́ ẹ̀jẹ̀ ẹjọ́ yẹn kúrò ní kóòtù? Ẹ jọ̀ọ́ ìkẹyìn kan kó sì ní lọ́nà ọ̀rọ̀ tó wà ní ẹjọ́ kì í ṣe pé ẹnìkan fẹ́ di Olúbàdàn ló wà ní ẹjọ́ ẹgbọ́n tí wọ́n sọ ní ìsìn èyí tí wọ́n sọ ọ̀rọ̀ tí ọ̀kan akíní Olúbàdàn tuntun iná wà ní lẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ wá ẹ̀yìn wọ́n fẹ́ da gbogbo ẹ̀ ní ọ̀rọ̀ òṣèlú bọ̀ ní wọ́n sọ pé ọ̀rọ̀ kọ́kọ́ nínú ọ̀rọ̀ láti yan Olúbàdàn tuntun kò sí kóòtù àwọn afọbajẹ làwà ń bí yìí a sì wà lẹ́yìn ọba tuntun tá a fẹ́ yàn tá a ti yàn yìí dìgbìdìgbì ni kò sí tọ́yẹ̀. Gbogbo ẹ̀yin gentlemen of the press gbogbo tó ń bẹ̀rẹ̀ látòní mo mọ̀ pé Aláròyé ẹ̀yin lè grant interview fún lọ́ọ̀yà lànà ẹ wá jẹ ìgbáyé yín ọba wa bá yẹn ní olólórí gbogbo wa ọ̀dàrú ní lọ́ọ̀bàdàn adé ẹ wá lọ ka speech Ajimobi ó ní òun ò fọwọ́ kan ìlànà ìjọba yín ẹnì cardback ẹ lọ wò ó Ajimobi sọ ní
níjọ́ tó ń fún wa ládé nígbà yìí ó ní the remnant of owó káàkiri owó káàkiri ẹ lọ ka ìwé yẹn bẹ́ẹ̀ bá ní tó bá ní WhatsApp sẹ́ẹ̀dì ẹ̀sìn mi àwa sẹ́ẹ̀dì ẹ̀sìn mi tó kọ́ ẹ̀yìn gbogbo ètí oníyẹn sọ ibi òun àsọtí ẹ̀yìn náà òun ló dúró ní kóòtù tó ṣàgbẹjọ́rò fún àwọn tó èdè tiwa gbogbo ẹ̀yin Ìbàdàn gbogbo ẹ̀yin gentlemen of praise lẹ́yìn ìgbà tí adé yìí Olúbàdàn wa tó papòdà kọ́lọ̀ wọn tẹ̀lé fún wọn ẹni tí wọ́n sọ̀rọ̀ àtún ọba lókun Olúbàdàn pẹ̀lú ọjọ́ orí àlọ́ Olúbàdàn tó tó tiẹ̀ tó fi dọ̀kẹ́ ẹ dá mi lóhùn pẹ̀lú ọjọ́ orí ẹ̀ ìní Olúbàdàn fi promote ẹ̀ ọ̀dà promote wọn lẹ́ẹ̀kẹ́rin Olúbàdàn fọwọ́ sí kí ni ti yín promotion bá wáyé bẹ́ẹ̀ Olúbàdàn ó gbé lọ fún gómìnà tó fọwọ́ sí wọ́n wá gbé fún gómìnà fọwọ́ sí pẹ̀lú ọjọ́ orí wọn kí ni wá kí ni ti yín kí ni fẹ́ pọ̀ lẹ́yìn tó bá lọ́mọ Ìbàdàn lọ tó bá dàjú wá lọ. Ẹni tó ń sọ ní eléyìí jáde òbídẹ̀jẹ́ àwọn tó fẹ́ dà lúrú ni. Kábíyèsí. Olórí wa gbogbo wa sì ti jókòó àti fọwọ́ sí mi àti yẹn. Ṣé ẹ tó wà lẹ́yìn ẹ̀yẹ fẹ́fẹ́ bí? Ṣé ẹ gbọ́dọ̀ yìí náà lórí? Ọba kan jẹ́ mi tó jẹ́ pé ifi kò rí mi. Àmọ́ wọ́n sọ aṣọ pé kì í ṣe bó ṣe dé bẹ́ẹ̀ ni. Ó fi jọba. Olórí náà yí ẹ̀ rí ni. Olóńkà fún mi yìí. Ẹjẹ́ kí gbogbo wa káwá náà tí ní Ìbàdàn fi dàgbà. Ọ̀pọ̀wé ni ìṣe PhD Senator kí ni tẹ̀ ń wá sí pẹ́kútọ̀rọ̀ àti lọ́yà. Àwọn ní Ìbàdàn, àwọn èṣẹ́ Ìbàdàn tó sí lára wa. Gbogbo wa náà jókòó bí lọ́yà tó jókòó yìí. Gbogbo wa graduate. Kò sí náà entity láàrin wa o. Kò sí ẹ̀tọ́ jẹ́ àkọ́jú kò sí sàbẹ̀ ìlú kejì. Aṣọ ìfẹ́ bàbá tó jọ ká lóògùn tó lọ sáàtì sọ́jà gbogbo yẹn gbòòdù òkè lọ́dà àwọn òní náà ní ìjẹ́ kò sì ní ìbàdàn lórí lọ́sọ̀ balógun kìí sí jẹjẹkújẹ gbogbo bábá bàjẹ́ bàjẹ́ àtúntò wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹgbọ́ bàbá sì wí bàbá wa bá gbọ́rọ̀ sí gbogbo wa lẹ́nu kò látàrí everybody is my friend àbúrò rẹ̀ ní gbogbo ìyẹn náà lọ́rọ̀ rẹ̀ àti wí ìkọ́bà ṣáàdì ní ó is my friend ọ̀gbọ́ta nínọ̀kẹ́ inú tí wàá dùn gbogbo àwọn afọbajẹ pé bàbá yìí ó lórí oyè bàbá wa tó gbèsè onísùúrù ni. Ọlọ́mọdé ayé apáde sùúrù tó ṣẹlẹ̀ bàbá dáadáa ní kéébínú kéédà Ọlọ́run lásìkò tí wọ́n tó lò ẹlòmíì náà ló tún bọ́ bẹ́ẹ̀ kọ́lọ́ ọba jẹ́ ìmọ̀kànlá lónìí ẹ̀yin oníwèé ìròyìn ẹ̀yin lẹ́nu ìlú gbogbo nǹkan míì tí wọ́n bá ń sọ ẹ máa fetí balẹ̀ lọ lọ́ọ̀yà wa
pòfẹ́sọ̀ lọ́ọ̀yà mẹ́ta láni tí wọ́n ń lu kéèsì wọn kóòtù ẹjọ́ tá a gbé lọ kóòtù ni pé wọ́n ní wọ́n dájọ́ lé wa lórí àríwé kóòtù wọn ò pè wá kóòtù wọ́n wá ní wọ́n dájọ́ ìyẹn làwọn lọ àpíìsì pé kí lè là ń ṣe lẹ́ẹ̀dí dájọ́ lé wa lórí ìyẹn làwọn lọ àpíìsì àpíìlì ọ̀hún lọ́yà tí ń tẹnu wọ́wọ́wọ́ gbogbo kíní tó ṣe nígbà yìí mo ti rí kọ́ lọ pàdé ẹgbẹ́ kóòtù kọ́ lọ nígbà tí jọ ń lo dẹ́pẹ̀ ǹjẹ́ wọ́n sọ ọjọ́ kan wọ́n sọ fún pé lọ ní sùúrù lọ́yà pẹ̀lú gbogbo tó ń sọ yìí adájọ́ sọ fún pé ẹ̀yin mélòó wá kára yín jìbọ̀ pọ̀ láti ilé ni kẹ́ẹ̀tọ́ mọ̀ sọ rọrùn báyìí yes inú kóòtù ní kéèsì àwa la sọ pé lè fọpẹ́ ẹ̀dájọ́ tó wà lórí sì máa ń pẹ̀ níta ilé ẹ̀dájọ́ tó wà lórí sí pè wá lẹ́jọ́ àdúró rojọ́ lọ́yà òdúró rojọ́ ìyẹn làwọn àfi pé àwọn ọ̀gbẹ́jọ́ yìí o níta gbé lọ kóòtù ló bá kan lórí bàtà gbogbo wa pátá ni wọ́n sùn gbogbo àwọn bàbá ẹ̀ wọ́n sùn kábíyèsí ní amówó wa fowó lẹ̀ wọ́n lọ́wọ́ gbowó lọ́wọ́ wa ìkàgbẹ́ tó dábẹ́ àwọn sísí àìdíje wá bá wa aláìní fowó lẹ̀ Sọládòye ní owó gbé owó yẹn lẹ̀ Sọládòye wá bá wa jà tí ṣe mítí mọ̀ kò mí báyìí ó sì gbowó lẹ̀ kábíyèsí ní o ti forí o ti dán àwọn àníjà pẹ̀lú bàbá òun àwọn ọlọ́jọ́ máa jókòó ṣe pàdé pẹ̀lú kábíyèsí tó kú yìí tá a wá ní àwọn olówó wà àwọn tá a jókòó lẹ́yìn gbogbo àwọn tá a jókòó pẹ̀lú rẹ̀ ní sáwà pẹ̀lú kábíyèsí wá jà ní tó fi kú àbá bàbá wa jà ó ọlọ́mọ bá ká ẹ̀jẹ̀ ọlọ́mọ fọ̀ọ̀nù ká ẹ̀ ló ti eyín tó ẹjọ́ kan tí mo sọ fún yìí bá bàjà kò ní promote wọn ó dẹ̀ gbé fún gómìnà dẹ̀ sákì pẹ̀lú adé orí wọn ẹ̀yìn ẹjọ́ jẹ̀ náà lára yín fúnra yín ó promote wọn pẹ̀lú adé orí wọn gómìnà náà ẹ̀tọ́ sáyẹn ẹjọ́ wọ́n wá di pé bàbá náà wá dé promotion náà tí ó jọba ẹgbẹ́ ní òde jẹ́ ẹ wá ní kéèsì wọn ò ṣètò kéèsì ní àwọn promote wọn wọ́n ti yẹ yín tó gbogbo orú nǹkan báyìí ìlú yóò ní dàrú ìtajà ní rógun ò ní ṣẹlẹ̀ padà ìtẹ́ gbogbo wájẹ làwọn ànípàdé ní ọjọ́ wa gbogbo yín iṣẹ́ tẹ̀ ṣe ẹ̀ ṣe jèrè àwọn ọmọ yín wọ́n ṣe padà ń bẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run àsìkò bàbá wa yóò sẹ́yìn èèyàn yín ni ó sì nífẹ̀ẹ́ press ẹ máa lọ ọ̀dọ̀ rẹ̀ tọ́tí ẹ̀yìn tọ́ní alákọ̀wé ni tọ́tí ẹ̀yìn kìí sọ́bà àmàlà nìkan akọ̀wé PhD tọ́tí ẹ̀yìn ẹjọ́ ìsọkúsọ ìrẹsẹ̀ agbọ́yì àsọ̀yì tọ́tí ẹ̀yìn náà dábí bàbá wa ti sọ náà tọ́tí ẹ̀yìn Aláròyé èmi mọ bẹ́ẹ̀ sọ Yorùbá tó ti gbọ́ torí gbogbo ń tẹ́ ọkọ gbogbo ẹ̀ mo ti kà mọ́ kà láàárọ̀ gbogbo ń tí wọ́n ń sọ àwọn ẹ̀ṣẹ́ Ìbàdàn wọ́n láwọn ní Ìbàdàn àwọn ìwáṣẹ́ Ìbàdàn ìyá mi ọmọ afọkọ̀ ìyá tó bí bàbá mi ọmọ lóríta mẹ́rin ilé ọ̀gá ńlá ìyá mi Alẹ́kùsọ́ bàbá tèmi gẹ ayẹyẹ èmi ìwáṣẹ́ Ìbàdàn ọmọ wọn ní Ìbàdàn táwọn wọn ní Ìbàdàn bí àwa ti ń sọ̀rọ̀ orí ẹ̀ ń sọ̀rọ̀ a máa mọ̀ pé wọ́n ní tí wọ́n jẹ̀ ní wọ́n ń ta láti bá mo kí gbogbo yín o aṣọ oríire o. Tá,
ti gbọ́ lẹ́nu wa bẹ́ẹ̀ tí ìgbọ́ lẹ́nu wa. Díẹ̀ nìyẹn tá a fi ní pé kẹ́ ẹ wá kẹ́ ẹ gbọ́ lẹ́nu wa. Lẹ́kọ̀ọ́ Balógun wọ́n ti ọ̀gá wa náà rí kẹ́ ẹ rí kẹ́ ẹ wojú ẹ̀ kẹ́ ẹ wò. Ọjọ́ ọ̀dàǹgájá tàbí ọ̀dàǹgájá ọba jẹ bẹ́ẹ̀. Ẹ̀kàn kárì ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ wá rẹpẹsẹ́ǹtì àwọn tí kárì ẹ wá wá fojú yẹn rí abẹ́ẹ̀ rí fojú rí láti fojú láti bẹ̀rẹ̀ ọjọ́ láti dáyé làbájú mọ̀ ní ọ̀sẹ̀ a máa lo òde rẹ̀ nígbà òde kan ní àfúrájọ wọ́n bá mi náà lọ òde àsìkò wá tó tí mo ti ń bá bọ̀ ẹ wá sọ wípé yóò kí ni oríṣi wọn tó kí ni oríṣi wọn èyí tẹ̀ sọ wípé wọ́n pé wọ́n ti dáadé nígbà tí Ajímọ̀bí ó fún wa ní òní ọba jẹ Ajímọ̀bí ló wọ́n náà wọ́n pọ̀ Sálíù ló fi jẹ nígbà ó dẹ̀ fi jẹ tán nígbà tí ó gbé ìgbésẹ̀ tuntun agbẹ́jọ́ láti fi àwa bá ìjọba wọ́n jẹ́ ká mọ̀ pé ẹgbẹ́ náà sì mọ̀ ó ní Èkó tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba kan náà ló wà bẹ́ẹ̀ ẹ bá gbọ́ àdéhùn ẹ bá yọ ọkùnrin àwọn tí wọ́n wà lẹ́kọ̀ọ́ tí wọ́n jẹ́ bí olóyè white cap chief ni wọ́n pè wọ́n nígbà tí ọba bẹ̀ ní ìsìn tó dọba gbogbo àwọn láàpẹ̀ ní white cap gbogbo wọn ní àdìdọba gbogbo wọn ní àdìdọba tí a bá ní Abẹ́òkúta gbogbo àwọn tí ó yẹ kọ́ tí wọ́n máa ran ọlọ́mọ ti lọ́wọ́ gbogbo wọn kílẹ̀ tí kò kọ́ ọba aláké gbogbo wọn ló ti gbogbo bẹ́ẹ̀ náà nílé gbogbo wọn ní wọ́n jọba kó wá ní kí wá ṣe wá láti ayọ̀ yẹ ó ṣàjẹ́ pé tí nǹkan rere tí a bá dárí mọ́ràn fún wa tó di wàhálà ọlọ́run wà lẹ́yìn wa á ní wàhálà àwa mẹ́tò ṣe é ṣe pé wọ́n kọ́ wa agbọ́mọ̀ ni a sì pàṣípẹ́ẹ̀tì nínú rẹ̀ ẹnì kan wà á lé lọ́sàn-án gan ẹjọ́ ọ̀la ṣe yọ ní. ọ̀la ṣe yọ rírí. ọlọ́bẹ̀ yìí gbogbo tẹ́ ẹ ti gbọ́ ní ìtọ́jú káàkiri tó débi ìsàlẹ̀ ìlàyé yìí ẹ wá tó aṣọ kan tí wọ́n bá ti sọ báyẹn ẹ kò tún gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ òní bẹ́ẹ̀ ṣe ń sọ̀tọ̀ tó ń rán yín padà sí lórí ọlọ́run ọ̀dọ̀ yìí lọ́wọ́ ẹ̀ṣẹ́ ilé ìjọba ló ọlọ́wọ́ pọ̀ wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ oyè ọwọ́ ayọ́kọ̀ bẹ̀rẹ̀ òwe ọlọ́dẹ̀ ti ti wọ lọ́rùn kọ́kọ́ lù ú ẹ̀ṣẹ̀ lè rí bẹ́ẹ̀. ẹ jọ̀wọ́ nítorí àǹfààní pé àwọn oníròyìn tó wà ní àwọn ìwà máa ṣe ìjọba sí i ṣé ká pé àwọn bàbá wa tó wà lórí àgbà kí ìṣòro wọn tó kò ní àyíká wọn òun lónìí nínú àkọsílẹ̀ wa láti mọ ikú tó kẹ́yìn láti bẹ̀rẹ̀ àwọn ní bàbá wa olóyè Adébáyọ̀ Àkàndé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ní abẹ́jẹ́ Olúbàdàn. Bàbá tí wọ́n bá sọ̀rọ̀ ní kúkú náà kan àwọn ní ọba Ábídù Àjíbádé ẹ̀ka owó Olúbàdàn ni wọ́n. Àwọn tí wọ́n jókòó tí wọ́n ti wọ́n wọ aṣọ funfun nílẹ̀ àwọn ní ọba Abíọ́dún Kọ́ládàyí. Oyè
ẹ̀kẹ́ni Olúbàdàn. Lápá àlàáfíà wọn láti bàbá wa ọba ẹbí Oyèwọlé àwọn ní àṣìká Olúbàdàn. Bí ìjọba yẹn ṣe lé ó lé wa bí ẹ̀yin tó ìṣe lé wa. So lọ́wọ́lọ́wọ́ báyìí ẹja máa dá owó oyè Olúbàdàn sílẹ̀ pẹ̀lú lórí. Pẹ́ẹ́pẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí oyè ọ̀tún tí oyè Ìbàdàn kàn àwọn náà ni wọ́n dùn ún lọ́wọ́lọ́wọ́ àwọn náà láti pọ̀jù látàrọ̀ kábíyèsí ọba dr sẹ́nitọ́ Lẹ́kan Balógun. Bàbá wa tí wọ́n jẹ́ ọdún tó máa jẹ́ ọlọ́wọ́ ọ̀tún wọn nígbà tí wọ́n bá dórí àpèrè bàbá wọn àwọn náà ni wọ́n bá wa sọ̀rọ̀ tẹ́lẹ̀ kan àwọn ní Balógun gbogbo ilẹ̀ Ìbàdàn àwọn ní ọba owó labí láti lóye ọ̀la ìlẹ́yìn. Lẹ́gbẹ̀ẹ́ wọn ọ̀tún Balógun tilẹ̀ Ìbàdàn àwọn amòfin làwọn yàtọ̀ tí ó jẹ́ ọba àwọn ní ọ̀tún Balógun tilẹ̀ Ìbàdàn ọba Tajudeen Ajíbọ́lá. Bàbá tí wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n tẹ̀ sí yàtọ̀ lẹ́nu àwọn tí wọ́n àwọn ní direct descendant ọba ìbílẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bàbá tí wọ́n lọ́wọ́ lo adé ìbílẹ̀ àwọn ní gbogbo àwọn tó ń béèrè pé kí ló ń ṣẹlẹ̀ ibi ìpàdé oníròyìn la wà ní Màpó níbi tí àwọn ẹgbẹ́ àgbààgbà ìlú Ìbàdàn àwọn lọ́balọ́ba ìlú Ìbàdàn ti ń ṣe ìpàdé láti wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ẹni tí ó tọ́ sí láti jẹ oyè Olúbàdàn. Ohun wo tá a ti rí tí wọ́n ti sọ látàárọ̀ náà ni wípé olóyè Lẹ́kan Balógun ni oyè tọ́ sí torí pé wọ́n ti ń tòbọ̀ láti ọjọ́ tó pẹ́ láti di ọba ní ìlú Ìbàdàn. BBC News Yoruba wà ní ìkàlẹ̀ láti fi wọn gbogbo wá sí ojú ìwòrò yìí. Nínú ìpàdé oníròyìn ohun tí àwọn ọba tí ó bá àwọn oníròyìn sọ̀rọ̀ sọ náà ni pé ẹjọ́ tí ó wà ní kóòtù kò kan yíyan ọba míì àti wípé gbogbo àwọn pátápátá làwọn fọwọ́ sí olóyè Lẹ́kan Balógun láti di Olúbàdàn tuntun ní ìlú Ìbàdàn. Àbábọ̀ wọn níbi ètò ìpàdé àwọn oníròyìn ní Màpó la wà níbi tí wọ́n ti ń bá àwọn oníròyìn sọ̀rọ̀.
Gẹ́gẹ́ bí gbogbo ìbéèrè tí àwọn oníròyìn ti ń béèrè láti àtàárọ̀, ohun tí ó dájú ni pé àwọn ìgbìmọ̀ àgbààgbà ìlú Ìbàdàn wọ́n ti fi ọwọ́ sí olóyè Lékan Balógun láti di ọba ìlú Ìbàdàn. Gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀ yìí, olóyè Rashidi Adéwọ̀lú Ládọjà, ẹni tó jẹ́ gómìnà ìtọ́lẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, nìkan ni ò sí ní ibi ìpàdé tí wọ́n ń ṣe ní gbọ̀ngàn Màpó ní ìlú Ìbàdàn. BBC Yoruba wà ní ìkàlẹ̀ láti mú gbogbo wá sí ojú ìròyìn. Bí ó bá ṣe ń lọ ní BBC Yoruba, wọ́n máa mú wá sí ojú ìròyìn, táyà sì máa mọ bí ètò náà ṣe ń lọ títí dìgbà tí ọba tuntun míì yóò jẹ ní ìlú Ìbàdàn.